lọ́jọ́ kọjọ́ mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé mi orí mi ń bọ̀ wá sọ̀rẹ́ bólúwa tí ń bẹ n ó lò bá tèmi láyé mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ayé mi orí mi ń bọ̀ wá sọ̀rẹ́ mo ríre ire lọ́wọ́ mi rọ̀tún mo ríre ire lọ́wọ́ sí mi bàbá mo ríre ire pẹ̀lú àlàáfíà mo ríre tèmi máa sún wọn. Mo ń jẹ mọ́ mú láì sí nira mo sọ pẹ́rẹ́ níwẹ̀ ò pa mí lẹ́kún níbi kábí máa lé mọ́ ọpẹ́ mà ló yẹ ni mo ríre ire lọ́wọ́ mi lọ́tún mo ríre ire lọ́wọ́ sí mi bàbá mo ríre ire pẹ̀lú àlàáfíà mo ríre tèmi máa sún wọn. Bami tó yí ká pé ẹ̀fọ́ yìí ọkọ̀ mo gbé lọ́lẹ́. Ìfẹ́ nílé kò mọ gbàgbé àwọn matters. Bánú sọ mọ́mọ́ bẹ́ẹ̀ nìyẹn sọ. Bánú sọ mọ́mọ́ bẹ́ẹ̀ nìyẹn sọ. Ayé ló gbẹ̀rù lórí ẹni. Bánú sọ mọ́mọ́ bẹ́ẹ̀ nìyẹn sọ.
parun Olúwa jọ máa sáyé mi mo ti padà nínú ọgbà ẹni gbọ́dọ̀ wá ẹlẹ́ṣẹ̀ tí lè bọ̀ nínú ẹgbẹ́. Ẹlẹ́gà tó ní ọlọ́rọ̀ lóbì. Ìyẹn ní Tọ́lájú. Managing Director Akande Trading Company ní Kaduna. Wọ́n kọ́ra Alájírà Bẹ̀ni tó kú. Èjìmọ̀rin kò forí jẹ́ kúrọ̀ rún. Àwòrán Alájírà dance. Àwòrán Ògún sọ̀yà ọmọdé òkè dẹ́lú. Ògún mọ̀sán ilé tó mọ gbàgbé. Tálákà tó yẹ lọ́rọ̀ ló di ẹ́. Ọlọ́wọ́n borí ohun gbogbo. Ó tó sí jọ́lẹ̀ ẹkùn. Sọ́lọ́lọ́. Gẹ́gẹ́ bí tìrọ lájú mo kọ́ra lájà. Àwọn alájìra ìní olúyọ̀lé mọ́níyà. Bàbá kan tí mo ní. Bàbá Múlíkàtù. Bàbá Ìsíákà. Bàbá Ràkì. Ọmọdé òkúrú délé. Ó kọ́lé kan sí Kaduna àgbáyanu. Ó lówó tó ń jẹ gbádùn. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ó lówó tó ń ṣe fàájì. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Ó lówó tó ń lówó kí. Ó tó bẹ́ẹ̀ ó jù bẹ́ẹ̀ lọ. Àsìkò ni àdá. Àsìkò ni àdá. Jẹ́ kí o fàṣẹ wá lọ́lọ́. Etí sí limited tí wọ́n ní. Etí sí limited tí wọ́n ní. Wọ́n máa jẹ́ ọ̀gbọ́dọ̀ ní. Alájì etí sí limited. Ẹ̀wọ̀n alájì rádà. Ẹ̀wọ̀n alájì ráyè mọ́níjà. Wọ́n mẹ́rẹ̀ lílẹ̀ lẹ́nu.
ṣe bínú ẹ̀ àsìkò tiẹ̀ ló tó. Lásìsì Adéròmọ Sọ́ni Chief Accountant Amadu Bello University Zaria. Amẹ́rán lálàmí. Ìyẹ̀wò náà kí ló lọ́ fà máa jẹ. Wọ́n máa ronú yẹ̀rọ lá. Àsìkò sáyẹ̀tẹ̀ dẹ́sẹ̀. Tó bá rẹni tó ń dára fún. Jọ̀wọ́ má ṣe bí ẹ̀. Àsìkò tiẹ̀ lọ́dọ̀.
jọ wọ́n múra lálọ́ mi àwọn ọmọ ẹ̀ mọ̀ ní.